Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Àwọn ará ilé fẹ́ gbọ́ orúkọ yín mà, ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ náà Òdú ni, kì í ṣàìmọ̀ fólókó, àmọ́ ká tuntun sọ. Orúkọ mi ni Mọ́rẹ́nikẹ́ Aláùsá Sulaiman, tí gbogbo ayé mọ̀ sí Màmá Eréko. Ẹ ṣé gan ni mà. Mọ́mì, kí ni pàtàkì ìdí kan tẹ́ fi wà ń bí lọ́jọ́ tèmi? Ìdí tí mo fi wà ń bí ni pé Àyọ̀ká ọmọ Ọlọ́gẹ̀dẹ̀ òun ló ń ṣọjọ́ ìbí, ó pọ́gọ́ta ọdún léni, ó dẹ̀ jọmọ tó dáa tí a ò gbọ́dọ̀ gbóhùn ẹ̀ ká má dà lóhùn, ìyẹn ló gbé mi wá. Ẹ ṣeun mà. Mọ́mì, ẹ bá fẹ́ afẹ́kẹ́ bá a ṣàdúrà fọlọ́jọ́ ìbí èní, kẹ́ẹ̀dẹ̀ bá wa ṣàdúrà fáwọn tó wá bá wọn ṣe ayẹyẹ tèmi mà. Tó Àyọ̀ká ó ṣe 60 years léni, wàá ṣe 70, 80, 90, 100 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra ló máa fi lólé ayé ẹ̀. O ò ní fàìsàn ló gbà, gbogbo ohun tó bá dẹ̀ ń dáwọ́lé báyìí ayọ̀rí sí rere. Àwọn ọmọ tó lùwà fún ẹ tẹ́jẹ̀so Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ alálùbáríkà, wọ́n á yàn wọ́n á yanjú. Nígbà táwọn ọmọ yẹn bá ń ṣe ohun re, wọn ò ní dìde dúró ìṣẹ́jú kan fún ẹ, kò ní bá ẹnu sáré obìnrin àjòjì, kò ní ṣèyà fáwọn ọmọ ẹ lọ́la àná bí wọn mọ̀. Ṣé wá rí gbogbo àwa orí tó wá wá bí léèdì láti wá bẹ́ẹ̀ ṣàjọyọ̀ ọjọ́ ìbí àdélébáre fáwa náà, àrìnàkóre àkòyà ibi, ẹni tí ò tí ì ṣerú eléyìí tó gùn lọ́kàn Ọlọ́run á jẹ́ kó lè ṣe, á pèsè àlùbáríkà owó tó máa fi ṣe ẹ̀mí gígùn àlàáfíà àjogún ẹ̀fẹ́ nìkankan wa. Èyí tá a wá ń ṣe lénìí Ọlọ́run ò ní fi ṣàṣemọ́ fún wa. Ẹ ṣé mọ́mì, ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn ará ilé mà. Orúkọ mi ni Mọ́rẹ́nikẹ́ Aláùsá Sulaiman, tí gbogbo ayé mọ̀ sí Màmá Eréko. Ẹ ṣé gan ni mà. Josi gbogbo Nako, tẹ́ bá dé Nako, ẹ bá mi kí Anodolf Nako, ẹ bá mi kí Murphy Nako, ẹ bá mi kí Ẹyẹ Legend, Ẹyẹ gbogbo Nako, èso nítọ̀hún, ó pọ̀, èso ẹni tó máa gbéná wojú ẹkùn, ó pọ̀, ọmọ máa kú, ọmọ máa yè, a máa kọ́ lọ́mọ kú ewu. Ọlọ́run ajé. Ọlọ́run. Honorable Anjola in the building, gbogbo ara làwọn náà fi ń kí yín bàbá rẹ̀. Honorable Anjola, Ọlọ́run. ẹ káàbọ̀ sórí ètò yìí. Kí bàbá máa jẹ tinú ẹyin ẹ máa dẹ̀ pọ̀ ẹ̀ síwájú ta. Lóòrùn kan máa jẹ búrẹ́dì lọ́wọ́ ń dẹ́yìn lọ́wọ́. Ẹ kò sí problem, ó ń bọ̀ lọ́nà. Ẹ ṣáàmù. Nǹkan kan là ń yọ tẹ̀lẹ́kù tábà yọ méjì pa máa ṣubú ṣíṣẹ̀ ń tẹ̀lé lọ́rọ̀ lé ayé. Ajé. Súẹ̀sùẹ̀ lédè Lárúbáwá ẹ ṣáà ti mọ̀. Ajé. Ọlọ́run. Jagunlabide, Jagunlabide, akíkanjúdé, akíkanjú la bọ́ bá fún ọ̀run. Jagunlabide, 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 akíkanjúdé, akíkanjú. Ló mọ sẹ̀rẹ̀rẹ̀ lágbo wa, ló mọ sẹ̀rẹ̀rẹ̀ lágbo wa, ló mọ sẹ̀rẹ̀rẹ̀ lágbo wa, ló mọ sẹ̀rẹ̀rẹ̀ lágbo wa. Malolo greba, akíkanjúdé, akíkanjú. Jagunlabide, 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 akíkanjúdé, akíkanjú. Who say you no go make am? Who say I no go make am? Who say you no go make am? Baba God, fire. Never say no for my soul.
alájú àásù àwọn tí wẹ́rẹ́ náà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.